Milo, but anything you want, just tell me. I'll try and get it, please. That can you Jerry? Shut up, baby, Pawan. Look also, she be like person with the sofa. Ara buruku balẹ̀. Kí ló ó ní tó jó ẹ lójú? Ẹ ṣàánú mi o. Hey, ẹ ṣé mama. Please, Uncle Daddy, please. Anything you want, please just tell me, please. I don't have, but I'll try and look for it, please. Please, anything. Just tell me. Nothing better than one. I don't feel it. The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Igbaji Olabi horere. Aye bi okoto. One day the story will change. Oh, good things will come your way. Igbaji Olabi horere. Aye bi okoto. Máa lọ sí school. Ó ti yá? Bẹ́ẹ̀. Ṣe tán. Mi ò máa gbó. Ọjọ́ wo mo ti jẹ nǹkan tó dùn gbẹ̀yìn tí màá fi máa gbó. Màmí mi ò máa gbó. Èmi ò máa gbó. O ti gbé sí kò mú. Tí o bá mú tí bá fìgbájú lù ẹ báyìí. Wá wí pé tírélà ló kọlù ẹ ni. Ó yá gbá lọ́wọ́ mi. Rí o pé o ti mo ti dá gidi òṣà gidi burúkú tó fi jọba bẹ́ẹ̀ yẹn. Ìyẹn ò dẹ̀ lè bí ẹ. Tó bá jẹun. Ó yá gbẹ́mú. Tó bá gbẹ́mú sí máa bẹ̀rẹ̀ sí ọ̀hún olú ẹ̀ lọ́mọ máa dáadáa kú dé òṣì sí ọmọ akẹ́ dámú gọ́gọ́ ó yẹ tó bá jẹ́wọ́ ní kọ́ ó ti mú tán ó ṣe iṣẹ́ ọmọ ni ó dàbọ̀ ìpàdé wa bí oyin o láyọ̀ o. Oúnjẹ mi ń kọ́. Owó oúnjẹ mi. Èló mo fún ọ lánàá. 200 naira. 200 naira ó ti wá ná tán. Ó ti ná 200 naira tó lẹ́nu àná sẹ́ni. Ṣé ẹ mọ nǹkan tó ń ta school wa ni pé wọ́n gbogbo nǹkan tẹ́ ń fún mi gọ̀wọ̀ tó mi mo máa ń manage ẹ ni. Ẹ gbà mí o àwọn ọmọ sí yín o wọn máa mọyì owó o 200 naira ẹjọ́ ẹ̀kọ́ tó mi. ẹjọ́ ẹ̀kọ́ mo mọ nǹkan tó yẹ lọ́ máa ṣe é lọ́mọ nínàkúnà nínú bíbélì. a ti fún eléré náà nì. Mo mọ nǹkan tó yẹ àpọ̀jù owó gan ó máa ń bọ̀ ọmọ jẹ́ ni gbà lọ́wọ́ mi
150 lélẹ̀ yìí kò lè tó nǹkan kan. Kò tó ẹ. Kò lè tó mi. Ìpàdé wa bí oyin. Ṣé o fẹ́ àbọ̀ òfẹ́? Gbá lọ́wọ́ mi jọ. Mo bá jẹ́ òṣè mú ròde. Nínàkúnà. Má kọjú sẹ́kù ẹ̀ kó máa jápá mọ́nú. Òrórí ẹ̀ bẹ́ntigọ̀. Nga yí gbẹ̀gbẹ̀rẹ́gbẹ̀. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Fanqalabun bi ni'matin minallahi wa fadlin lam yamsashu. Fatabawwa'u ridwanallahi wa lahu dhu fadlin azim. La ilaha. Fẹ́ máa lọ mà. Lọ gbé báàgì rẹ wá kí n fún ẹ lówó oúnjẹ. La ilaha illallah. 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 Bá dẹ̀ ti lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe ìṣekúṣe tán sọ pé àwọn ń ṣe fashion yẹn ibẹ̀ ni kò gbà lọ ṣùgbọ́n tí n bá ká ẹ mọ́bẹ̀ tọ́lọ́run bá bẹ ṣe tí bá ká ẹ mọ́bẹ̀ tí ẹ bá ẹ nìyẹn ó gbọ́ àbò dáhùn máa lù ẹ tí máa lù ẹ bí ẹni pé mi kọ́ ni mo bí ẹni ó gbọ́ mi ó lè dáhùn àbí ó àìsí ara àwọn nǹkan tó ń kọ yín ní fashion house yẹn nìyẹn àbí ní modern agency yẹn ara àwọn nǹkan tó ń kọ yín nìyẹn. Rárá mà, ẹ má bínú mà. Kò burú tèmi ṣáà ni pé má rìn ìrìnkúrìn o ibi tí n bá rán ẹ ni kò lọ o ẹ má yà níbi tó ti ń ṣèṣekúṣe o ṣe é gbọ́ mà. Mo ti gbọ́ mà, ó dàbọ̀ mà. Ó káre ọkọ mi. Fanqalabun bi ni'matin minallahi wa fadlin lam yamsashu. Okoto, Okoto. My dear, sure be no one boys in a refinery. I have no other choice than to do this. Mo ti ro. Kò sí ọ̀nà míì tí mo ṣe lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ àfi kí n ṣe nǹkan tí mo ṣe. And I'm sure you will understand. See, I want you to put yourself in my shoes. I'm sure you will have done worse than what I have done to you. It's not your fault. I didn't blame you for anything. I know I conjure to be a chronic womanizer. Did he tell you? We've been married for 25 good years. I stood by him when there was nothing. My house was always peaceful. Even Muti Biomo, Tuti Juedo. My firstborn is older than you. So báwo ló ṣe wá fẹ́ kó rí? Tí firstborn bá wá gbọ́ pé ẹmọ yé kéré àbí ẹgbẹ́ ni bàbá ẹ̀ ń bá sùn. Etí mi ò lè fẹ́ bá wa gbọ́. My home now become a battlefield. And it happened when you came into the picture. Akanji used to be the best man and the best husband and best father. Akanji will call me to make dinner for him. Akanji wa then take me to ma dáná sílẹ̀ fún báyìí. Kò kí ń jẹ. Even tó bá máa wálé wá sùn gan. Ṣé ló máa ń rùn fọ́tí. Àti yó fọ́tí. Tí máa béèrè lọ́wọ́ pé ọkọ mi, ó jẹun ni. Ìgbájú, ìgbámú ló fi máa pàdé mi. Ó lè imagine kéèyàn máa ná rú mi. Ìgbà mi hospital ni mo máa ń láǹsì. Tí máa wà lọ hospital náà kò ní wá wò mí. Ó ti sú mi. Mo rò títí pé kí ni mo lè ṣe.
torí ẹ̀ ni mo fi wá bẹ̀. Tí wọ́n máa ń sọ pé ẹni tó bá cause problem náà lè mọ wá solution sí. See, my dear, I want you to look for solution to this. Help me solve this. Please, man, can I say something? Dayo. Sherry, láti sílẹ̀ sọ́tẹ́ yẹn, ìgbà tí wọ́n láti ríra wá, mi tí bá wọn sọ̀rọ̀, mi bí kò wọ́n mọ́, mo dé sọ yìí. Kò yé mi. I don't understand. Please. If there's something I can do, I will do it. What should I buy? No buy. Níbi tá ti bá dé. Tí kò bá wá tí mo ṣe bá ti ṣe. The problem now is you're not picking this call. Mo gbé o. Since that hotel incident, you have been very, very angry. So I don't know how you do it. But please help resolve this mystery. My husband. See, Mama. Whatever, ma. Excuse me, ma. I don't really listen about this. Me, bounce from mommy. Become mom. I just saw mommy. I just repadi arawa. Hey, Murugu. I don't know anything. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Ìkẹ́ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. Jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. Demand and supply are two very interesting topics tó yẹ kí every economic student mọ̀. And kẹ́dẹ̀ máa wo àwọn topics yìí wọ́n wá lé rárá. Ó dé nìyẹn pẹ̀lú ìgbéraga yìí. So torí ṣé ẹni ṣó gbọ́dọ̀ sọ̀rọ̀ ni Amanda. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo lọ́kọ o nílé o mo dẹ̀ lóyún tí mò ń bọ̀. Ẹ má fi ti yín disturb mi. Ẹ ká parí nǹkan tó fẹ́ parí ká máa lọ now. Wàlíà kò dẹ̀ máa wá wù mí dẹ̀ wá mí ní ẹ̀bẹ̀ o. At all. Ṣé wàá parọ́ mọ́ ẹ? Hadiza ṣé wọn náà fẹ́ join Amanda báyìí ni? Ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kó kọ́ wa o because everything tí ṣé ìbá kọ́ mi ló máa ń yé mi kódà ju gbogbo àwọn lecturers tó kù lọ. Okay, fine. Thank you very much. I would also take that as a compliment. And we know that I the grace for you, girl. And we know that okay. My God. Are you okay? Are you okay? Talk to me, brother. Afala, kí ló ṣẹlẹ̀? They come. Just wait first. I try call Chimamanda. Okay, fine. Let's come back to demand and supply class. Yes, please. All right. What is demand? I don't call him for 3 days. Kò gbé call me. Kò gbé call, kò return call. For like 3 days. Báyìí mo ti ń pè. Why bother now? O ṣáà ti ní Tóyìn. Tóyìn tomato. Come on. Kí ló ṣe kí ni mí ni gbogbo kí ni you ṣáà ti ní Tóyìn? What do you mean? Pé mi rí yín àrí. When I dey chop lips, then do it bad. Bad guy. Ṣé èmi ló monitor ni? Ṣé wọ́n rán ẹ sí mi kó máa monitor movement mi ni? Why you even take see yourself? Now with my nose, you know say I dey carry nose up and down. I don't have phone, we know say my phone pé nothing dey happen. Mo kind one time. Well, guy, you try. But you say na me. People should match it. You different. So my need some kind angle so my mobile. Fi gbogbo yẹn lẹ jàre kò tiẹ̀ wá yé mi gan mobile. Ìyẹn náà ó tún send text pé let's pretend this never happened. Imagine. Who says that? Then after leading me on, once of me let's pretend this never happened. It's a main chick kò gbé call. Eléyìí tá tún rò pé ó tún sure. Ó sọ pé let's pretend this never happened. Wetin be my problem with women? Wow. Ìyẹn wá ga o. Kí ló wá fẹ́ ṣe báyìí? Kí mo fẹ́ ṣe? Mo kọ́lẹ̀ náà ni. How much of a product, commodity, or services consumers
are willing and able to purchase at a particular price. As simple as that. Sorry, excuse me. I have to take this call. Really, sorry. Okay, fine. No problem. You can go. Hello? I'm Aduro there. Hello? Hello, Chi. Okay, I'm fine. I don't understand where you're driving to, okay? What are you saying? I'm working for like 3 days. You need to pick a call. Guy, para for him. It's again. And man, Para, Pajimi, para. Is he need the busy? Which kind busy? Busy will look busy. Busy, I'm working for 3 days. He pick call the first, second, and third day. You know I'm need the busy. Get busy now, the busy. Clear. It's again. It's like clear. Yeah, and man like this kind of behavior. And man like it, you know. And man like it at all. Whoa. Okay, see, if you don't have anything important to say, I was busy before you called me. Kilo de go. Okay, Nijari, I don't just understand. He doesn't want to understand the fact that I'm busy and I have exams. Kotie, Hadiza. Work on the Mombawi ni. Walia. Jo, tó bá ti joro òkè, ṣé mo máa no ṣá máa ń dá sí. Ó wà lára. Ṣó tún joro ogbo. Ọlọ́run Walia bó ṣe máa ń ronú gbà mí. Yóò máa sọ̀rọ̀ síwájú àwọn máa lọ sí left, right. Supply. Supply. Please. Okay, supply fine. Let's get back to the class. Yeah. As I was saying, Yes. demand simply refers to Okoto, Okoto. Munini, motechi. Mo parúgbó kan lódò ó ní kí n fún lómi mu. No. Mo parúgbó kan lódò ó ní kí n fún lómi mu. Mo fún lómi mu tán. What's it mean? That's always a tie face like something where they use market at Bojo. Kilo share. Ìyà ti jẹ mí. We know. That one not true. Guy, mi ò ṣeré inú bí mi lọ. I dey vex, I dey paragon. Kilo happen. O lè believe nǹkan tó ọmọ yẹn bá mi sọ ṣá. Ọmọ wo ni? Ọmọ wo ni? Ọmọ mo lọ kọ́ nsìn. A lè sọ Ṣọlá ti wo picture àbí Bukky kan. So me I no dey play, I no dey joke. Inú bí mi lọ mo ìwà, inú bí mi I dey vex. No vex Ṣàngó. Sorry, Igbo ni. No vex Amadioha. No vex. Jebure. Stop this thing. Wetin happen? Forget wetin happen. Imagine make Amanda ma sọ fún mi pé tí mi ò bá ní anything important kí n já kúrò lórí phone. Okay. See, tí o bá ń bínú, you guys dey calm down. To me believe nǹkan tó sọ sí o. Amanda. Kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. I sabi Amanda. Wait, kí ló ń ṣe? Now, whose side are you on? Side ta ló wà? My guy, I dey your side. My G, see, I dey your side. I don't like this thing. I dey your side. But see, if you dey vex, clear am, check am mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Mama sọ pé Amanda sọ kini. Kí ni ṣe bí mo yẹ sọ fún mo no sọ fún èmi pé tí mi ò bá ní anything important kí n já kúrò lórí phone fún. Imagine èmi kémi já kúrò lórí phone. Me my babe, they follow me talk that kind thing. I know me more. But the Amanda where I know kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. O mọ̀ jù mí lọ now. You sabi am pass me now. I dey tell you say person talk. Come, in fact, stop. No even interfere for this matter. No interfere. You dey provoke me. You know. But you dey tell me my. You don't do. No talk anything. Yeah, no vex. Wetin happen? Gangan. Kí ni wetin happen? I don tell you wetin happen. How many times I wan tell you wetin happen now? Ṣé tí ẹ di ni mo ti sọ lẹ́ẹ̀kan mo sọ lẹ́ẹ̀kejì. Okay, calm down. Sọ fún tell me kí ló ṣẹlẹ̀ gangan kémi náà bá ẹ para now. You don't do. You no wan hear the matter. Just I wan hear now. Lock up. Kí n lock up. Otito kò lock up. Yeah, má bínú. Mo ti bínú. No touch me. Wait, on top. No, I go vex for you. Now one matter with you, bínú báyìí. I say my babe, they follow me talk rubbish. They tell me say you are like. Mo ti feel less. So you go play guitar. I go break your guitar. So I break your share. I break it. So I bínú. Shey may I give you 2 bottles? I know they drink. Pepper soup go do. You beer go cold. You don't saw. Atutu na
Hey, okay, me. But I don't like they vex like Shogo before. I don't know. They stay for better. I don't like when they vex. You my guy. I don't like when they vex. When you said they talk rubbish, I don't go vex. They talk rubbish. They talk rubbish now. Now my side is supposed to dey with my side. I dey your side. Not dey my side. Dey my side. Where we go? I'm a binu. Hello. Is this Best Catering Services? Oh, great. I got your number on Instagram. My name is Shewa. I'm also a caterer too. Yeah, I recently got a job and it's a bit large, so I wouldn't know if you can come on board so we can work together. Yeah. It's on the 29th and 30th of this month. Yes, that's in 2 weeks. Oh, thanks. We can have a physical meeting so we can discuss about the price and menu of the event. Okay, thank you very much. I really appreciate it. I'll be expecting your call. All right. Bye. I hope you're not forgetting about the event. Yes, please. Yes, you did, but I thought you were unsure about it. Oh, that's nice. Thanks a lot. And immediately see whom I am about to disburse over for me, then I'll send yours to your account. Alright. 29th and 30th of this month. Alright. Thanks a lot, then. Have a nice day. Esther. Copa Esther. Kí ló ṣe máa ń ṣe náà? Kí ló máa ń ṣe tó máa ń kápá sókè? Now that you have your books, let me know your marks. 10 over 10. 8 over 10. 7 over 10. 6 over 10. 5 over 10. 5 and below. So, Dami, what's your score? It's a secret. Sit down. Class, I would like to admonish all of us that I want you to know that teachers cannot do all of the jobs for you. We can't do the 100% of the jobs for you. So whenever we have lectures and I take you classes or other teachers take you classes, when we're done with our lectures, you can sit with each other, have groups, go to your friends. Talk about the things you've done in the class, revisit them. If you don't understand anything, if a lecture or a class is going on, raise your hands, ask questions.
If you're not asking questions, you wouldn't know more. Ẹlòmíì ojú mama ti láti béèrè a question class. Bóyá ọ̀rẹ́ máa fi ṣe yẹ̀yẹ́. It doesn't work like that. If you don't believe in yourself, there is no magic anybody can perform on you. So try to know more, try to research, try to, read like it's written here. The power to succeed is within me. It's within you. Your own self. So please pay more attention to yourselves and study together. It is not only when you see teachers among you that you should calm down and visit your books. Do it within yourselves, within your friends. So we'll be going to the topic of today. Okoto, Okoto. Ara wọn ló sí wà. Ara wọn ló sí wà kò sófo. Ara wọn ló sí wà ọya. Adebola kò sóṣì. Wọ́n dáyàn mọ́ tiẹ̀, ó ṣoríire. Adebola kò sóṣì. Ó ṣoríire oníyà rẹ̀ mọ́ tilẹ̀. Ara wọn ló sí wà. Hey, I'm going this woman. Leave me alone. Leave me alone. Fashion me still. Why are you holding my cloth like this? Leave me alone. I'm going to get one. Ìyàwó rẹ̀. Kí ni òde? Sínú àti ìyàwó rẹ̀. Sọ fún mi kí ni òde? Mo wà nílé ìyá jẹ. Mo wà. Mo máa ń kí ọmọ wọn ní ẹ̀kọ́. Mo máa ń kí mọ́lẹ̀ mi báyìí. Mo máa ń kí mọ́lẹ̀ mi báyìí. Ọmọ tó yẹ kó lọ school. Òjò lọ. Sílẹ̀ nonsense. Alẹ́ ò lọ́pọlọ sẹ́, ọmọ inú ẹ, ọmọ tó yẹ kó lọ school, òjò lọ school, òjò kó lọ school, ó wá dé ọmọ lọ́nù lẹ́, ó kì í You want me to blow your breeze so that everybody will see your nyasokwe? I should blow it. You think you are the only one that is clean, Abi? Let me tell you, this woman. Ọlá mi pion. Báwo lè tó sọ kí ló ló ṣẹlẹ̀? I'm sorry, Yoruba. You see this woman, irú kú Ọlọ́run bí ó pa bàbá Kabiru. Kí ni ṣe pẹ̀lú bàbá Kabiru? You don't know. Chinedu, Bumafo of Ibadan land. I am the one that put that mango in your body. And you carry it and go and sleep with me. Ṣé kí n máa dùn ẹ́ mú báyìí? Ṣé kí n máa dùn ẹ́ mú báyìí kí n tún di ìyàwó rẹ̀ mú báyìí náà? Ṣé kí n máa dùn ẹ́ mú báyìí kí n tún di ìyàwó rẹ̀ mú báyìí náà? Ẹ bá ní kó ṣe yóò mọ̀ ṣe bí ọkọ̀ bọ́ ni olórí ibú. Ọmọ kankan ṣe. Kí ni sẹ́yìn méjèèjì tẹ̀ so? Kí ni sẹ́yìn méjèèjì tẹ̀ so ara yín? Kí ni sẹ́yìn méjèèjì tẹ̀ so ara yín? Sí tí bá jẹ́ pé yìí lọ́pọlọ ni, ẹ wá mú aṣọ ara yín ẹ̀ ń sáńtà, ẹ̀ ń sá lórùn. Ẹ̀yin méjèèjì Sínédù so yẹ kó ọmọ bá ìyàwó ṣe ń jà ní àgbàgbà. Àfọ̀nyà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pẹ́ẹ́rẹ́ sáà. This woman is Asukorojo. Asukorojo Atule. Asukorojo ni ẹ. Asukorojo ni ẹ. Wàláì o ti gbé wẹ̀rẹ̀ níyàwó. O ní ròdù kankan. O jẹ́ kí mi sọ kíní kan fún ọ. Ọgọ o. Alórí rò pé. Mo àmọ́gọ̀. O lọ́pọlọ. Ọpọlọ kan ṣoṣo tó wà lórí yín nílùú yín kò ju kẹta gàrí lọ. No, that is not. Èmi tó bá jẹ́ pé èmi jẹ́ bí ìwọ ni ìwọ ń sọkùnrin tó tọ́ ṣé nílùú yín lọ́pọ̀lọ́ ara ni. Wàhálà àwọn kò gbé wèrè yàwó. jẹ́ ń sọ kíní kan fún ọ ó yẹ kó o mú ìyàwó rẹ kó o mú wọlé ni sórí gbogbo èèyàn máa wọ bí kàbáyé ni o sórí bó o ṣe ń so ara rẹ níta ẹ nísìn àwọn èèyàn máa wọ bí kà. Sínédù apààyàn aṣẹ́wó. má dà lóhùn ẹni o gbọ́ tèmi sórí gbogbo tó sọ ó mú wọlé ọ wà ná sọ́wọ́n kéèyàn náyàn kọ́ máa rí na mọ́. ọmọ tọ́wé rẹ̀ gbẹ́nu rẹ sáwọn àná ọmọ sìkìní jẹ́ gògójà. kú bóyá mi kàn lọ́pàá. má fọwọ́ sí bí ìgbà tí wọ́n máa mọ̀ pé nǹkan tí mò ń sọnù aṣọ ònúpọ̀lọ́ onírònú ni. ó mú bá sórí tó bá dé bẹ̀rẹ̀ wọ́n sọ fún pé bẹ̀rẹ̀ nìyẹn yóò ní ìwòrò òdù ló ń wà. tán bá nà dáadáa tán dé mọ́níyà wọ́n ní mọ́níyà lọ́wọ́ ẹ̀ wọ́n ní. ẹ jẹ́ bá sọ̀rọ̀ kórì rẹ pé. mo wọlé ẹ bá sọ. nábì wèrè nábì okùn kànga bí ìgbà tán jokun kànga dòrò tán jù sínú kíni dòrò fami tán jù sínú kànga báyìí. Ọ̀gádìmọ́lẹ̀ ṣe é sọ fún dáadáa ẹ jẹ́ kórì rẹ pé. so ti gbọ́ mo wọlé kọ́mọ yẹn tọ́jú ìyàwó. ariwo ń ta yo ariwo ni músíkì o ariwo ni músíkì o. So it's because of that they sing ariwo kọ́ ni músíkì. gbẹ́nu rẹ sọ ìwọlé ìtọ́ yẹ kọ́ ọmọ òní mọ olùsí padà lọ nísìn ọwọ́ ààrẹ rìn ó sojú fúrú
má ṣe bí ìgbà tó mọ nǹkan kan wàá rò pé bóyá kóhun rò pé bóyá mo ti bọ́ sọ̀rọ̀ ó sojú furu tó bá mú délé ó kí bẹ́ńdẹ́ sí nínú ọ̀nà bí ìgbà tó lè jí o lè tó jí pọ́pọ́fù ló jí ìyàjú láyé o lè tó jí mílíọ̀nù wọn nà lè tó jí pọ́pọ́fù wọn nà bí ìgbà tó fẹ́ ọ̀yà jálọ. Adémọ́lá kò sọ́ọ̀sì wo let me talk to her. wo arábìnrin jẹ́ sọ kékeré kan fún ọ ó ṣe sùúrù ni o sọ̀rọ̀ ọmọkùnrin tó ń wò yìí ó rà wọn sí yẹn rè ó rí ilẹ̀ o àìmọye àwọn sí ẹ̀mẹ́ka tó pọ̀ ń gbòòrò tí ò fẹ́ o kó tó fẹ́ ìwọ Yorùbá even in Nabon sef o tún mọ́jọ́ tó fi yọ sí ó fi yọ sí dìmọ́ ọkọ rẹ̀ dìmọ́ yàwó máa so bò inú ilé lórí bẹ́ẹ̀dì ní kẹ́ ẹ̀ ti sún ara yín máa so. tí ó ti kọ́nu my wife you know I love you. ẹ̀rìn bá dìmọ́ gbàgì. ọjọ́ láyín ni o ọjọ́ láyín ni. àní ọmọ palẹ̀ ariwo mọ́ ọ̀yà rẹ́rìn sọkọ ẹ̀ rẹ́rìn ìrẹ́ ẹ̀wọ̀n lẹ̀ ríyàn gì ẹ̀wọ̀n ẹ̀rí ìka èwo lẹ̀ ríyàn gì èwo lẹ̀ ríyàn rẹ́rìn sọkọ ẹ̀ sájẹ. Thank you baba tí lè kọ tó ṣe. ara wọn ló sí wa kọ́ nà nígbà tí èèyàn jáde tó jí pọ́pọ́. Òkòtó òkòtó. kí ni ká máa ṣe eré kí ni ká máa ṣe. ilé lábọ̀ sinmi oko. Parí. Ìyàwó mi ọmọ àpọ́nlé ṣetí. Ìyàwó mi ọmọ àpọ́nlé ṣe. Kí ni ìsìn gbóná inú kúlà ló gbé sí. Ìgò tí yóò lè gba méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà gba pọn. Ìyá Adémọ́lá. Kò sẹ́nà ń bẹ̀ ni. Kò sẹ́nà ń bẹ̀. Ọ̀gá o. Kò sówó kankan lẹ̀ o owó tó wà lọ́wọ́ mi ni mo fún Démọ́lá lọ sí skul láàárọ̀ yìí èyí tó sì kù òun náà ni mo fi dáná yẹn. Kò sówó lọ́wọ́ ẹ̀ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ṣé Démọ́lá ṣòkòkò owó bọ̀ láti ṣọ́ọ̀bù ni. Démọ́lá ò lọ sí ṣọ́ọ̀bù. Démọ́lá ò lọ sí kíni. Démọ́lá ò lọ ṣọ́ọ̀bù. sẹ́ẹ̀tìrì pé Démọ́lá ti bẹ̀rẹ̀ ìrìn àrí báyìí ó ti bẹ̀rẹ̀ ìrìn kù ni mo sì sọ o mo lọ́mọ yìí ó já fún ìyá rẹ̀ jẹ sọ́ọ̀mọ̀ pé já fún rẹ̀ jẹ sọ́ọ̀mọ̀ pé fún rẹ̀ ló jájẹ òun náà ti bẹ̀rẹ̀ ìrìn kù ni àbí. ẹ wù ọmọ tèmi ò rìnrìn kúrin o kò rìnrìn kúrin ó ń ṣe lẹ́sìn ní skul ló ṣe pẹ́. wọ́n ṣe lẹ́sìn. jọ ta ló mú Démọ́lá lọ ṣe lẹ́sìn ni ṣe ti rí báyìí o ṣe ti rí pé ẹ ti bẹ̀rẹ̀ o ìwọ náà ti wá fẹ́ sọ̀rọ̀ rẹ dọ̀gá ṣàkì rẹ ń ti ṣe bí ọ̀rá egun rẹ ti ṣe bí ẹran ìwọ náà ti rò pé ọ̀gá kan ni ó rò pé ó ti dọ̀gá nínú ilé ìwọ gbó ó dàbí nǹkan ṣe gbogbo yín orí gbogbo yín ò pé ta ló ní kó máa ṣe lẹ́sìn ṣé nítorí pé n ò sílé lọ wá mú ọ lọ dọ́wọ́ lẹ́yìn mi lọ́dọ̀ ní kó máa ṣe lẹ́sìn. ṣé mi ni mo ní kó máa kọ́ lẹ́sìn ni. ta ló wá ní kó máa kọ́ lẹ́sìn ni. èdè ní sùúrù ṣèbó déédéé lọ́sọ̀kọjọ́kọ ni lónìí ẹ o kọ́pọ̀ wọn sọ wípé tó bá ti parí skul o lẹ́yìn skul iṣẹ́ tó bá ti ṣe tán o kó wọn máa dúró ọ̀wọ́n máa kọ́ wọn o ṣé mi wá ni mo ní kó lọ ṣé mi ni mo ní kó lọ. kọ́pà wèrè olórí burúkú o ó ní ó ń kọ́ mọ̀ mí lẹ́sìn ni kó àwòrán tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe òfò wèrè mọ́tìlẹ̀ tí ayé fẹ́ bàjẹ́ tó fẹ́ sórí burúkú ṣé ìgbà tí mo mú ọmọ mi tí mo mú lọ léwu tí mo ní kó máa kọ́ mi lẹ́sìn ni mo sì mọ kí sì ṣẹjọ rẹ o tí ìbá ṣẹjọ olùsí olórí burúkú eléyìí tí ń jẹ́ principal sọ̀rọ̀ kí mo sọ fún ọ pé arábìnrin principal pé yọ tẹ̀ sórí pé ó ti tẹ́ báyìí kì í ṣẹjọ kọ́pà o àmọ́ wo jẹ́ sọ kí ni kan fún un àlejò ọ̀ràn wọ́n gbà ní sùkú wọn lónìí wọ́n gbà àlejò ọ̀ràn ní sùkú wọn lónìí èmi tí wọ́n sọ fún wọn ni. èmi. ẹ ṣáà máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù máa ń sòkúta jiná ni. sùúrù òfò ẹ̀wọ̀ ní sòkúta jiná sùúrù òfò ẹ̀wọ̀ ní sòkúta ọ̀rọ̀ orí burúkú tó àmọ́ sọ lẹ́nu sùúrù òfò ní sòkúta jiná
gbọ́ kúta sórí sítòfù kó bomi sí kó jókòó sílẹ̀ lẹ̀ kó wò bí ó ti ná kó bébí ọba ní fọ́jú rẹ̀ dànù. àyè wọn bàjẹ́ àwọn òyìn wọn bàjẹ́ èmi tí mo sọ fún ọ ni. ìjọ lọmọ kan pẹ́ńlẹ̀. àbájẹ́ fẹ́ bàjẹ́. ó jẹ́ máa kú abóló oúnjẹ kú. àbájẹ́ fẹ́ bàjẹ́ ni. tọba sí báfù lórí oúnjẹ mi sọ̀rọ̀ pé mo sì ń bọ̀ àbọ̀ ọ fẹ́ràn sí kíní kọ́nà àkúmọ̀tì jù lásán ó fi sí ọ sọ fún mi pé ìwọ tó rówó tó fi rẹ̀ gúsí orówó fi rẹ̀ gúsí ṣé mo ní ọ̀sẹ̀ gúsí ó ṣe mú ilé alásèpọ̀ kó o mú mọ́ owó ètò fi rẹ̀ gúsí ò ní lọ máa wò ń bọ̀ àbọ̀ bá lọ́rọ̀ jálẹ́rẹ́rọ́ jìnnà kàtó bá rẹ̀ wí jẹ́ kọ́ lọ sórí burúkú náà sísùkú àwọn ọmọ. olójú kan kò mọyì Ọlọ́run ẹjú ẹ̀kọ́ alágídí òfò èmi ni mo lọ sí bíṣọ́ọ̀bù mi. tí ìwà ẹ̀kọ́ wọn fẹ́ sórí ibú nígbà tí èèyàn bá máa kà jẹ kéèyàn máa sórí ibú nígbà tí èèyàn máa kà jẹ tí èèyàn bá fẹ́ ṣòfò kéèyàn máa mọ́mọ́ tèmi kọ́ lọ sókè lẹ́sẹ̀ lẹ́sẹ̀ òfò ẹlẹ́ǹkọ́ máa ń lẹ́sẹ̀ òfò sọ́fẹ́ ṣòfò ni àbí wọ́n fẹ́ ṣòfò mọ́ tilẹ̀ ni àbọ̀lọ́ ìlú ẹ̀dọ́ sẹ́yìn ó ti ẹ̀dínlá sẹ́yìn kí mo ti mọ́ mọ́ yín níbo lẹ́ ń lọ mo fẹ́ ti well done ẹ̀yin ni mo ti ní wọn ti gbogbo géètì yìí kò ní sẹ́yìn kan tí ó jáde. Mr. Man ẹjọ. ẹwà ṣé ẹ̀yin ni ṣé ẹjọ́ nítorí tọ́lọ́ wọn fẹ́ bí léèrè ìbéèrè kan ìgbà tí mo mú ọmọ tèmi tí mo mú wá sí àyè pé kọ́ wa máa lọ sí sùkúù ṣé mo sọ fún yín pé tẹ́ ẹ bá ti kọ́ tán o tó bá ti di ọ̀sán mo sọ fún yín pé kẹ́ ẹ máa bá ń kọ́ lẹ́sìn ni. ẹ ń kú ẹ ní sùúrù. ọmọ mi ò understand. ọmọ tèmi ṣé mo ní ká máa bá ń kọ́ lẹ́sìn ni. lẹ́sìn. Dẹ́mọ́lá ọmọ mi ṣé mo ní máa bá ń kọ́ lẹ́sìn ni. ẹ gba àárọ̀ lọ́wọ́ mi tí ọmọ bá mi látàárọ̀ títí di ọ̀sán ẹ tún wá yá ẹ tún gba ọ̀sán títí di ìrọ̀lẹ́ ńgbà ọba yá nísìn ẹ sọ ilé ìwé yín ẹ lẹ́ ń ṣe sòrò kò sí bàtà ẹ lẹ́ ń ṣe sòrò. rárá ẹ ní sùúrù. ẹ bá sọ pé kí ni sùúrù ṣé ẹ ní sọ pé ẹ ṣe sòrò èyí tẹ́ gba ọ̀sán títí ẹ gbà àárọ̀ títí dọ̀sán tẹ́ tún ti gba ọ̀sán títí di ìrọ̀lẹ́ ẹni tó kù ní pé kẹ́ gba alẹ́ títí di lẹ́mọ̀ kẹ́ lẹ́ ṣe sòrò. ẹ ní sùúrù. ẹ kò sọ̀rọ̀ lẹ́nu yìí o ẹ wo ẹ má jẹ́ bínú sí o ẹ má jẹ́ bínú sí o èmi kàn ní kí n sọ fún ẹ wo mo fẹ́ dábí irú tẹ́lẹ̀ ni lóòótọ́ ni o ẹ má jẹ́ ọ̀yà ẹ mo wá dábí irú ni àmọ́ mo kàn wo yí pé oríire ní mọ̀gùn tàìsẹ̀ lọ́pọ̀ o èmi ò fẹ́ jẹ́ káwọn ọmọ ọlọ́mọ tí ò mọ ìdí ẹsẹ̀ tí ẹsẹ̀ kí wọ́n máa jẹ́nu ìyá yín ni o ìfẹ́ kájí ìyá oníyà ni o bíbẹ̀ kọ́ wọ́n dábí irú ni o àwo lẹ́ ṣe ẹ wo ẹ gbóòórùn ẹ wò ẹ súnmọ́ bí ẹ súnmọ́ mi ẹ gbóòórùn ẹ bá sálọ òun bóyin o òun bóyin bẹ̀rẹ̀ ẹ gbà ẹ wo ẹ bá sá mi ẹ gbóòórùn ẹ kóòrùn oorun trouble ẹ wò tí n bá tẹ bá tún ní orí yín tí mo bá fún yín ní nọ́ọ̀kù kan ẹ wò tẹ bá gbà báyìí tẹ bá dé bẹ̀rẹ̀ wọ́n sọ fún yín ẹni òjé mo wà tẹ bá ní bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni òjé mo wà ẹ ṣọ́ra yín o tí n bá ìjọ tí ẹ bá tún ṣe wèrè tí ẹ bá ní ẹ bá tún ṣe wèrè ẹ wò àbí kí. ẹjọ òǹkú ẹjọ. ẹ wò ẹ bá wọlé ẹ jẹ́ wo nọ́mbà mọ́tò yín mo ti máàkì fèsì yín mo ti máàkì fèsì nọ́mbà mọ́tò yín kì í ṣẹjọ́ yín ṣe bí ara ẹ̀ náà nu ṣe bá ara ẹ̀ náà ni nígbà tí ti wà mọ́tò Èkó nínú Ìbàdàn ẹ lẹ́ mo fi níjọ́ tán bá bí yín re tán bá bí ìyá yín re ẹ jẹ́ kọ́ ọmọ mi ọpẹ́. ẹ má bínú ẹjọ. ẹjọ sọ lọ́wọ́ ara ẹni. àbáyé yín sábàtìbá àbáyé yín fẹ́. where are these people. mo fún sample nu bàbá wa bí yàn yín kẹ́kẹ́ kọ́ ló fẹ́ ṣòfò ẹ lè fẹ́ ṣòfò. aláǹtẹ̀rẹ̀ o aláǹtẹ̀rẹ̀ o aláǹtẹ̀rẹ̀ 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 o màmá ní rodò lọ́wẹ̀. mo dọ́dọ̀ mo bólúwẹ̀rí ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n.
Kòkòrò ìfẹ́ mi níbo ló wà o? Ara mi wà lọ́nà bọ̀ wálé. Oyindamola. Ó ṣe wá dùn wò lọ́mọbìnrin báyìí. Arẹwà, ẹlẹ́yinjú ẹgẹ́, aláwọ̀ dídán. Ìyìn ńlá ló máa jẹ́ fún mi tí mo bá lè jẹ́ awakọ̀ tó máa wà ẹ́ dé èbúté ògo. Ó jẹ́ jẹ́wọ́, ṣé o ti pàdé èèyàn kankan? Ó jẹ́ jẹ́wọ́, kó má tiẹ̀ lọ jẹ́ ń táwa ń díjú sí níbo. Ṣé pé ọwọ́ ẹ̀ lè dínkù má wáyé wárí? Ibi tí ìṣòro ẹni bá wà, ẹ̀mí ẹni máa wà. Òun ló wá jẹ́ kí n rò pé tí òkun bá jìnnà, ìlà ò gbọdọ̀ kó. Ìfẹ́ mi ẹ̀mí súnmọ́ mi. Kí ló ń ṣe ẹ̀ ìfúntanìfẹ́ ẹ̀ta lẹ̀mí ẹ̀? Kí ló dé? Wọ́n gbèsè láyé o. Bí èṣù ṣe lágbára tó yẹ, bẹ́ẹ̀ ló ń ní nígbàlà. Kí ló dé? Kẹ́ra dé. Ẹni bí ọkọ mi. Àwọn àdàpọ̀ wọ ẹni bí ọkọ ẹ̀ tíwájú. Tó lọ ní tèmi lélẹ̀. Bọ́sà. Mami, ẹ wò, mi fẹ́ kẹ́nikẹ́ni tọwọ́ bọ̀ mí lẹ́nu o. Ẹni tó bá tọwọ́ bọ̀ mí lẹ́nu, mo máa gé jẹ ni o. Pẹ̀lú òṣì ẹ̀sọ́ kò bọ́rọ̀ ìlú kò tán. Kó gbé sọ́ọ̀ dànù. Ire mi dé, kọkùnrin tó àtọ̀rẹ́, kóbìnrin tó àtọ̀rẹ́, káwá wẹ tó máa lómi lẹ́yìn ẹ̀sìn. Ọmọ Jẹ̀rádé, ó bá mi dùn kan, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ire mi dé. Ayé mi ò sọ fún ẹ. Ire. Òní ló ráyè mọ́. Ire mi dé. Irú ẹ̀bùn àbádìwò wá lélẹ̀ nítorí Ọlọ́run. Ojú tó fi wò mí, ó mú fúnra dání.